ẹ̀yin tèmi ọ̀rọ̀ Portable àti VeryDarkMan ó ti wá lẹ́tìkẹ́ báyìí o. ẹ̀yin tèmi ibo la tún já sí báyìí. ká mọ̀ wọ stúdíò ká lọ́ mọ́ kọrin ká lọ́ mọ́ forin búra ẹni kò wá ṣe é mọ́ lọ́wọ́ tá a wà yìí o. Portable ó ti gbé Olugbohun jáde fún VeryDarkMan. ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán eléyìí lẹ́tìkẹ́. ẹ̀yin tèmi ibo la tún já sí báyìí. ibo ni Portable àti VeryDarkMan bó ni wọ́n ń wà wá lọ bó náà ń gbé wa lọ báyìí. eléyìí ti kọjá agbára o ẹ̀yin tèmi. This is the mic. Mic ta fi ń kọrin rè láyé àtijọ́. Now àwọn ànábì lù àwọn ànábì Ọlọ́run lù èmi náà fẹ́ lù. ẹ̀yẹ lẹ́dàá mi ò gbówó wá $100 billion gbé wá kó tó di 2030 mo fẹ́ kọ́lé 30 mo fẹ́ nílé 30 Olugbohun gbóhùn mi bàbá Tinubu ẹ̀yin náà lè máa wọlé mi Olugbohun gbóhùn mi ẹ̀yin fáǹsì mi ẹ dìbò gbogbo Nàìjíríà ẹ dìbò fún Tinubu kí Nàìjíríà lè tòrò kó lè túbà Tinubu lọ́lọ́run rán sí wa. ẹ wá bọ́ọ̀bù ìfadà àdìfà bọ́ìsì ohun di ọbẹ̀ wẹ́dẹ̀ ṣe máa ṣùk for the èṣù nígbà tí fi pa adìẹ ìdánù káwọn tá mi kú dànù bá ọtọ pẹ mi lólè kí n bá díẹ̀ mo fẹ́ gba lambo mo fẹ́ gba rosọ ẹ gbogbo owó àtowó olówó àtowó kọ́ máa kó wá sàkáǹtì mi bá dúró tàbí mi lórúkọ mi gbogbo owó ni gbogbo owó ayé mi lọ́nà dé gbogbo owó ni mò ń béèrè ọlá ni mò ń béèrè ògbó mi lọ́pẹ́ láyé o ẹni ẹgbẹ́ Olugbohun yìí màmá bèrè kan lẹ́ni ara kan níbi màá kọ́ máa bèrè wọ́n ti gbóná ikú gbóná èèyàn tá mi o kò lè pẹ́ di yẹ ó máa pẹ́ di yẹ lẹ́nìí mi ò lè pààyàn ṣùgbọ́n mo máa pẹ́ di yẹ mo fẹ́ pa ọ̀tá mi ni o ẹ wo mo rẹ́ ẹ̀rùn ọ̀tá gbogbo àwọn tó pè mí lólè àdè kóòtù náà Ọlọ́run bá mi pa wọ́n rẹ́ ògùn ó fẹ̀jẹ̀ yín wẹ̀ useless people ungrateful people gbogbo ẹ̀yin tá a ṣe lóore tẹ́ mọ̀ ore ògùn máa fẹ̀jẹ̀ yín wẹ̀ Ọlọ́run gbé mi sókè òjò báyìí lọ mo bẹ lọ London mo bẹ lọ Amẹ́ríkà mo bẹ lọ Canada gbogbo ẹ̀yin dẹ́ pé mi lólè ẹ̀sìn máa padà wá tọrọ jẹ lọ́wọ́ mi. all the people wey dey call me ole God give me money so I can share money give them. Ọlọ́run ní èmi ó ràn ẹ́ lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ ó máa tọrọ jẹ lọ́wọ́ rẹ̀ that's all cut.